Pomulero, 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 pomulero TV. Great header executed by Segun Odegbami. 40th minute of play for the Nigerian side. Once or twice, Eagles had got close to the opponent's goal area. Segun there, doing his mesmerism. A brilliant flight. Èkó ló bí mi sí, ṣùgbọ́n ilẹ̀ Haúsá ni mo dàgbà sí. Ọmọ ọdún 17 ni mo jẹ́ nígbà tí màá kúrò nílẹ̀ Haúsá tí mo fi wá sí Ìbàdàn. Nígbà tí mo dé Ìbàdàn ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kọlu ọmọ Yorùbá. Torí nílẹ̀ Haúsá tí mo wà yẹn, ilé Haúsá là ń gbé. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa tá jọ ń gbélé Ìgbò ni wọ́n. Mo lè sọ Haúsá, mo lè sọ Ìgbò ní kékeré mi. Yorùbá yẹn ni mi lè sọ dáadáa nítorí pé ìyá tó bí mi nìkan ni mò ń bá sọ Yorùbá. Àwọn ẹ̀gbọ́n mi, àwọn àbúrò mi gbogbo pidgin English la máa ń sọ. Ṣùgbọ́n kinní kan wà tí wọ́n fi kọ́ mi láti kékeré, òun ni pé àwọn Yorùbá o, ọ̀rọ̀ tí wọn ò ju pé kọ́ kẹ́kọ̀ọ́ lọ, ẹ̀kọ́ ni, kọ́ lọ sí ilé ìwé, kọ́ mọ̀wé, kọ́ lọ ṣiṣẹ́, kọ́ ṣe gbá, kọ́ ṣàwo. Nígbà tí ǹdẹ̀ máa dé Ìbàdàn láti lọ kàwé ni mo lọ ṣe Ìbàdàn. Ọ̀rẹ́ mi Túnjí Bólú ló mú mi lọ sí NTC torí ó rí pé mo mọ bọ́ọ̀lù gbá. Àjọ máa ń gbá ní Polytechnic gbà yẹn. Bá dẹ̀ ṣe kọ́kọ́ lọ sí training wọn, tá máa ṣe tán, tá máa kúrò ńbẹ̀ lọ fún wa lówó. Mi ìrántí bóyá tọ́rọ́ ni àbí sísì lọ fún wa gbà yẹn. Owó yẹn tó wọ mọ́tò padà sí ilé ìwé. Ó tún ṣẹ́kù, a tún jáde lọ, a tún lọ mú àmú bóyá mi ti rántí nǹkan tá mú bóyá coke ní àbí nǹkan. Ó tún ṣẹ́kù náà títí a tún fi padà lọ sí training. Níparí ọ̀sẹ̀ yẹn, wọ́n wá ní ká wá bá wọn lọ sí Ọ̀yọ́ àbí Ìwó pé ká lọ bá wọn gbá bọ́ọ̀lù. Bá ṣe máa ṣe tán, wọ́n fún wa ní sílè 5 nígbà yẹn. Èmi ò rí owó yẹn rí láyé mi, sílè 5 fún bọ́ọ̀lù ìjọ kan. Mi ì dẹ̀ wá láti ilé olówó kankan. Ní bá rí pé ó yẹ kéèyàn fojú tó iṣẹ́ yìí o. Láti ìgbà yẹn ni mo wá bẹ̀rẹ̀ sí gbá bọ́ọ̀lù náà rẹpẹtẹ títí débi pé ni mo fi mọ Chief Lékan Sàlámì àti Chief Àdìsá Akínlóye àti oríṣiríṣi àwọn Yorùbá tó wà ní Ìbàdàn nígbà yẹn. Láàárín ọdún méjì wọ́n wá ti sọ mí di best footballer ní gbogbo Ìbàdàn Football Association ní 1973. Wọ́n ní mi ní best footballer. Èmi ò tiẹ̀ gbọ́rú ẹ̀ rí. Èmi Haúsá tí ò mọ nǹkan kan. Best footballer kẹ̀ wọ́n ní ẹ̀ lọ bá fà mí sí Western Lions, Western Rovers team. Ìyẹn ni team gbogbo West nígbà yẹn tó fẹ́ lọ sí National Sports Festival l'Ékòó. Bí mo ṣe bá wọn lọ nìyẹn o. Nǹkan tí mi rò rí láyé mi pé ó ṣeé ṣe. Bá dẹ̀ ṣe máa parí festival níjọ́ kan la jókòó ní bá dẹ̀ rí lórí tẹlifíṣàn. Wọ́n ní wọ́n ti pè wá sí national team. National team Nigeria. Mo dẹ̀ rorúkọ mi ń bẹ̀. Ṣẹ́gun Ọdẹ́gbàmí national team 1973 December. National team yẹn àwọn èèyàn kan ló ń gbá bọ́ọ̀lù ibẹ̀ o lójú mi nígbà yẹn. Àwọn orúkọ tá à ń gbọ́ àwọn Ọ̀kálà, Yakubu Mambo, Sani Mohammed, nǹkan kan bẹ́yẹn. Kọ́ wá ní àwọn yẹn ni mo fẹ́ lọ bá gbá bọ́ọ̀lù. Anyway, a ṣá lọ ní December 1973. Bá dẹ̀ ṣe débẹ̀ mo wà láàrin wọn, àdọ̀rẹ́, à ń ṣe gbá à ń ṣàwo, mo máa bá wọn play náà. Ó wá di 74 March. Èmi láti padà sí ilé ìwé torí wọ́n ti dá Polytechnic HND sílẹ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ HND lọ́dún yẹn ni. Nǹkan tó dẹ̀ sọ fún wa ni pé ara problem ilẹ̀ Yorùbá nìyẹn náà. Because Polytechnic education iṣẹ́ ọwọ́ ló ń kọ́ bẹ̀. Wọ́n dẹ̀ sọ pé future ilé ayé yìí iṣẹ́ ọwọ́ kíkọ́ ni. Wọ́n sọ ń gbà yẹn. Olórí Polytechnic ni Professor Victor Olúnlọ́yọ̀. Àwọn ló fi ṣe olórí Polytechnic nígbà yẹn. Nǹkan tó dẹ̀ sọ fún wa nìyẹn
pé in fact university education wọ́n á rọ sẹ́gbẹ̀ẹ́ kan ni polytechnic education ló yẹ kí Nàìjíríà as a whole pé kí wọ́n pursue middle level manpower torí ibẹ̀ ni ilé ayé ń lọ nǹkan tó sọ ń gbà yẹn nìyẹn nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ nísìnyí yẹn every organization ló ń set up entrepreneurship kìíní kan skills development kìíní kan nǹkan tí middle level manpower development wà fún nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn wa ti wá bàjẹ́ ní ìsìn ọmọ tó bá lọ polytechnic ọmọ tí ò mọ̀wé ni ọmọ tó bá lọ technical college ọmọ tí ò mọ̀wé ni so wọn ò tiẹ̀ recognize nǹkan tí wọ́n ń ṣe ní àwọn technical institutions yẹn whereas ibẹ̀ gan ló yẹ kó mójútó kí wọ́n tì síwájú tó máa engage gbogbo àwọn ọmọ wa kì í ṣe pé ọmọ wa máa ṣe tán wọ́n á máa apply láti wáṣẹ́ wọ́n á máa dáṣẹ́ sílẹ̀ ni àwọn èèyàn wa àwọn Yorùbá dẹ̀ ti rí kó tó dá àwọn institutions yẹn lẹ̀ polytechnic education tó introduce wá sí tírò èmi tí mi fi lọ sí ibi tó yẹ kí n lọ torí kí n tiẹ̀ sọ for the first time ní 1973 nígbà tí mo ti ṣe tán ní OND mi ní polytechnic àwọn ẹgbẹ́ mi tajọ wà class Túndé Òkì Túndé Oyèwọ̀ Sọjí Benson ọmọ TOS Benson and so on and so forth gbogbo alájọ wà class àwa tó gbà sí West Michigan University Kalamazoo tó jẹ́ pé wọ́n bá polytechnic collaborate ní atúmẹ̀wàá tó gbà sí West Michigan State University West Michigan University ní Kalamazoo yàtọ̀ sí yẹn wọ́n gbà mí sí Michigan State University yàtọ̀ sí yẹn wọ́n gbà mí sí Imperial College ẹ lọ check Imperial College ní London one of the most reputable universities in the world fún engineering ó yẹ kí n lọ ṣe metallurgical engineering nígbà yẹn mi lọ torí pé wọ́n convince wa one pé polytechnic education pé òun ni the future àwa dẹ̀ wà ń bẹ̀ tábà dẹ̀ lu ọdún méjì a gba HND tábà dẹ̀ ti gba HND tán bó ṣe sọ lóyìnbó the world is at our feet láti ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe meanwhile èmi dẹ̀ wà ní football team tí mo dẹ̀ ń ṣe dáadáa tí má dẹ̀ lọ kàwé mi gbogbo nǹkan tí mo wá ti ń rí ní football nígbà yẹn mi ní rí mọ́ so future mi bright bó ṣe sọ fún mi mo dẹ̀ ń gbá football tó ń fún mi ní ó ti bẹ̀rẹ̀ sí fún mi lówó ńgbà yẹn àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí mọ̀ mí wọ́n ti fún mi nílé student ni mo jẹ́ but mo ní ilé mi ńgbà yẹn rẹpẹtẹ ní Ìbàdàn and so on and so forth so gbogbo ẹ̀ nígbà mo ro gbogbo ẹ̀ wọ́n á rí i pé ok ó better kí n dúró kí n parí education mi meanwhile mo dẹ̀ ṣe ń gbá football náà nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ nìyẹn a dúró a parí polytechnic education mo dẹ̀ ń gbá bọ́ọ̀lù ìjọ tí máa parí bọ́ọ̀lù yẹn gangan báyìí ni mo bára mi tí mò ń lọ sí Europe. Pomulero, pomulero, pomulero.